kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tún mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Kí ló mú Ìyábọ̀ Ọbásanjọ́ fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ lẹ́yìn tó lulẹ̀ láti díje fún ipò gómìnà nípínlẹ̀ Ògùn? Àlàyé rèé ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ Bello ọmọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ Nàìjíríà nígbà kan ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí o lórí ẹ̀sùn pé àwọn aṣíwájú ẹgbẹ́ náà nípínlẹ̀ Ògùn kò hùwà tó tọ́ wọn kò pọ́n òun lé bí ọmọ ẹgbẹ́ gidi. Tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ní Ìyábọ̀ Ọbásanjọ́ kéde pé òun fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú APC èyí kò padà bọ́ sí i pẹ̀lú bó ṣe jẹ́ pé sẹ́nitọ̀ Ọlámilékan Adéọlá táwọn èèyàn mọ̀ sí Yáyì ni ẹgbẹ́ náà fà kalẹ̀ fún ipò náà lógún. Ìyábọ̀ kí Yáyì kú oríire nígbà náà ó sì ní òun faramọ́ ìpinnu ẹgbẹ́ ṣùgbọ́n ní báyìí obìnrin náà ti sọ àwọn ìdí kan tí kò fẹ́ fi bá APC ṣe mọ́ báyìí o. Ìwé kan ní Ìyábọ̀ kọ sí alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ògùn olóyè Yẹmí Sànúsí nínú èyí tó ti kéde pé òun kò sí ẹgbẹ́ náà mọ́ o tó sì sọ àwọn ìdí tó fi gbé ìgbésẹ̀ náà síbẹ̀. Nínú ìwé tó kọ lọ́jọ́ 21 oṣù kẹta ọdún 2026 sí alága APC ní Ìyábọ̀ ti kọ̀rọ̀ ojú sí ìlànà tí wọ́n fi yan Yáyì bí olùdíje ipò gómìnà Ògùn. Ó ní wọn kò tẹ̀lé ìlànà ẹgbẹ́ APC tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí Ọbásanjọ́ gẹ́gẹ́ bó ṣe wí o. Mo gbà láti ti ẹnikẹ́ni tí ẹgbẹ́ náà bá fẹnu kò lé lórí lẹ́yìn ṣùgbọ́n wọn kò sọ fún mi kí wọ́n tó yan sẹ́nẹ́tọ̀ Adéọlá o bí ẹni tí wọ́n fẹnu kò sí. Wọn kò jẹ́ káwọn olùtẹ̀lé mi kan wọlé síbi tí wọ́n ti ṣètò náà wọn kò ìyàn mi kéré. Síbẹ̀ náà mo gba àbájáde ohun tí ẹgbẹ́ náà sọ nítorí ìṣọ̀kan mo sì kí sẹ́nitọ̀ Adéọlá kú oríire lójú gbogbo ayé lálẹ́ ọjọ́ yẹn náà. Ìyábọ̀ tẹ̀síwájú pé Yáyì lòun fẹ́ bá àwọn èèyàn òun ṣèpàdé lásìkò ìpàdé náà ni wọ́n sì béèrè nǹkan mẹ́ta lọ́wọ́ rẹ̀. Ó ní Yáyì ṣèlérí láti dá wọn lóhùn láàrin ọ̀sẹ̀ kan. Ó ní oṣù méjì lẹ́yìn ìpàdé náà Yáyì kò mú àdéhùn rẹ̀ ṣẹ o. Ohun tí wọ́n ti ṣe fún mi látìgbà náà fi hàn bí wọn kò ṣe nífẹ̀ẹ́ mi tó tí wọn kò sì pọ́n mi lé. Nígbà tí wọ́n bá ti ń fi apárí ìsún hàn àlejò ilé tó lọ ni wọ́n ń sọ yẹn. Fún ìdí èyí mò ń kúrò nínú ẹgbẹ́ APC níbi tí wọn kò ti fẹ́ mi. Bẹ́ẹ̀ ni apá kan ìwé tí sẹ́nitọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ kọ ṣe wí. Ta ni Ìyábọ̀ Ọbásanjọ́ Bello gan fún rẹ̀? Ọmọ bíbí inú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ọ̀jọ̀gbọ́n Ìyábọ̀ Ọbásanjọ́ Bello ọjọ́ 27 oṣù kẹrin ọdún 1967 òun ni wọ́n bí i. Dókítà oníṣègùn òyìnbó tó gboyè lórí àwọ̀ ara èèyàn ní ṣùgbọ́n púpọ̀ nínú àsìkò rẹ̀ ló fi ṣe òṣèlú. Ṣáájú ni Ìyábọ̀ Ọbásanjọ́ ti ṣe kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ Ògùn láàrin ọdún 2003 sí 2007. Bákan náà ló ṣojú fún àárín gbùngbùn Ògùn láàrin 2007 sí 2011. Nígbà tí ń gbìyànjú rẹ̀ láti tẹ̀síwájú nílé ìgbìmọ̀ asòfin kò kẹ́sẹ̀ járí mọ́ ní 2011. Ìyábọ̀ Ọbásanjọ́ gba ìlú òyìnbó lọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbẹ̀ ló wà láì dá sí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà mọ́ títí di ìparí ọdún 2025 tí àwọn pátákó tó ń kéde ìpadàbọ̀ rẹ̀ sínú òṣèlú bẹ̀rẹ̀ sí ń fojú hàn lábẹ́òkúta. Àwọn àkọlé bíi ọmọ wa ni èèyàn wa ni ara wa ni pẹ̀lú fọ́tò Ìyábọ̀ Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn káàkiri ìlú Abẹ́òkúta. Nígbà tó sì di ọdún 2026 yìí sẹ́nẹ́tọ̀ Ọbásanjọ́ kéde èròǹgbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó forúkọ sílẹ̀ ní wọ́ọ̀dù 11 níjọba ìbílẹ̀ Ìbógó Ìfò. Ó sì kéde pé òun kò fẹ́ ipò mẹ́rin nínú òṣèlú ìpínlẹ̀ Ògùn ju ti gómìnà lọ nínú ẹgbẹ́ APC. Ṣùgbọ́n lásìkò yìí ọmọ Ọbásanjọ́ lòun kò ṣe APC mọ́ o torí wọn kò fẹ́ òun níbẹ̀ pẹ̀lú ìwà wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ.
ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde ooo. Bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube ooo. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.